Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ẹ kú. Ọjọ́ Tuesday, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Gist tá gbọ́ yìí, ó lágbára díẹ̀ o. Lálákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ bí ẹ kú ọjọ́ ìbí tèní. Today is May 13, 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ bí mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ọjọ́ ayọ̀ ni ó máa jẹ́ fún gbogbo wa bá ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun yìí. Ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ ìmúláradá ló máa jẹ́ fún èmi àti yín. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́. Wọ́n ní kábíyèsí surprise Dr. Elizabeth o. Wọ́n ní kábíyèsí surprise Dr. Elizabeth. Wọ́n ní ṣe ni wọ́n gbé Yèyélúwà title. Wọ́n ní kí Dr. Elizabeth kó máa bá a lọ títí pé Naomi fi máa padà wá sí inú palace. Ẹ̀yin náà mọ̀ pé àwọ̀ erin ńlá trust Dr. Elizabeth. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní kán máa bá oyè yìí lọ. Wọ́n mọ̀ pé ìgbà tí Queen Naomi ti kúrò ní inú ààfin àtìgbà yẹn ni àwọn àǹtí wa kan ni wọ́n ti ń ṣe ojú láti máa gbé ọ̀pá kiri gbogbo ibi tí wọ́n bá lọ àsì Yèyélúwà. Èyí tó jẹ́ pé kò bá bàbá àwọ̀ erin ńlá lára mu. Wọ́n fi ìkìlọ̀ sílẹ̀ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé ọ̀pá kankan lọ sí ayẹyẹ òde mọ́. Torí ẹ̀ ni kábíyèsí fi gbé ọ̀pá àṣẹ Yèyélúwà yìí tí wọ́n fi gbé pamọ́ títí dìgbà tí Queen Naomi fi máa dé inú ààfin. Wọ́n ní kí Dr. Elizabeth mú oyè yìí dání tí Queen Naomi á fi padà dé láti wá gba ààyè wọn padà. Ọ̀rọ̀ yìí ó bí àwọn àǹtí wa yìí nínú nítorí pé wọ́n ti gba ọ̀pá àṣẹ yìí lọ́wọ́ wọn. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n bàbá wa erin ńlá gbọ́ ọ̀rọ̀ yìí. Yèyélúwà tẹ́lẹ̀ kó tó dé pé ó wá sí inú ààfin. Wípé ńgbà tó dẹ̀ wá sí inú ààfin, tó ń fún ní Yèyélúwà, tó ń gbé fún un. Wípé ṣé Queen Naomi bàjà ni? Wípé ìgbà tí Queen Naomi dẹ̀ ń padà bọ̀ wá sínú ààfin ní ìsìn tó fẹ́ wá jókòó ti bàbá wa erin ńlá. Wípé so nǹkan tí kì í ṣe tiẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ní gbé fẹ́ tó ní nǹkan padà ni. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí sọ. A dẹ̀ tún gbọ́ wípé kan nínú àwọn àǹtí wa yìí tó jẹ́ pé mi ní dárúkọ. Wọ́n ní ṣe ló ń gba Dr. Elizabeth nímọ̀ràn. Wọ́n ló ń advice Dr. Elizabeth wípé gbogbo nǹkan tó ń ṣe fún Queen Naomi yìí wípé ó máa wà disappointed nígbà tí Queen Naomi bá padà wá. Wípé Queen Naomi á show ẹ̀. Ẹ̀yin èèyàn lè sọ̀rọ̀ nìyẹn. Wọ́n ní àǹtí wa ní Queen Naomi máa show Dr. Elizabeth pé ojú àwọn báyìí ló ṣe máa ṣe. Wípé Dr. Elizabeth máa regret gbogbo bó ṣe ń defend Queen Naomi yìí. Wípé kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní Dr. Elizabeth snob àǹtí wa. Wípé wọ́n gbé lé àǹtí wa pọ́n snob ẹ̀. Wípé kí ló kan àǹtí wa pẹ̀lú live òun. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly pé kí ló kan àǹtí wa pẹ̀lú live òun. Wípé kó fi òun sílẹ̀. Wípé tí Queen Naomi bá fẹ́ disappoint òun kó disappoint òun. Wípé kò kàn. Ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ rí òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Ibi tí obìnrin bá ti pọ̀ sí wàhálà oríṣiríṣi lẹ máa rí. Ọ̀rọ̀ Dr. Elizabeth, in fact inú mi máa ń dùn sí Dr. Elizabeth ni. Nítorí wọn ò fi àyè gba kéèyàn máa gossip àbí kéèyàn máa jealous àbí kéèyàn máa rojọ́ ẹlẹ́jọ́. Wọn ò fi àyè gbà. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí wọ́n fi ń rí ojú rere bàbá àwọ̀ erin ńlá òun ni àwọn ìwà tí wọ́n ní yìí. Tó bá jẹ́ pé Dr. Elizabeth ò ní gbogbo àwọn ìwà tán ní ìní. Ẹ wò ó. Wọn bá ti ṣe nǹkan tó worst jù báyìí lọ fún Queen Naomi. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè òun ló ṣàánú bàbá àwọ̀ erin ńlá tó jẹ́ pé Dr. Elizabeth wọn ò fi ààyè sí gbogbo àwọn ìwà àti nǹkan tí wọ́n fẹ́ jẹ́ kán máa ṣe. Ọlọ́run ò fi sí inú ọkàn wọn rárá. So ìtorí ẹ̀ ni wọ́n fi ń rí ojú rere àti àánú bàbá àwọ̀ erin ńlá nítorí pé Dr. Elizabeth
wọ́n ń support Queen Naomi ní gbogbo ìgbà even gan tó bá ń sọ̀rọ̀ Queen Naomi gan lórí ṣẹ̀mẹ̀ pé àwọn olórí yìí àwọn sisi wa gbogbo ìṣẹ̀mẹ̀ pọ́n ní platform tó bá ń communicate lórí platform wọn tó ń sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ Queen Naomi wọ́n ní Dr. Elizabeth máa kó lórí platform yẹn kò ní bá wọn dá sí ó dẹ̀ máa jẹ́ kí bàbá Wẹ̀rin ńlá mọ̀ plan wọn ìgbésẹ̀ tó ń fẹ́ gbé. Ọ̀rọ̀ tí a gbọ́ wípé wọ́n sọ allegedly yìí kò ń ṣe ọ̀rọ̀ tó dáa rárá pé ọ̀rọ̀ tó dá lérú ni nígbà téèyàn ò tí ì dé tó ń sọ pé tí Queen Naomi bá dé Dr. Elizabeth máa wà disappointed ṣé ò fẹ́ kàn padà sí ilé ọkọ wọn ni àbí tó bá jẹ́wọ́ lo wà ń ta inú ẹ̀ máa dùn wípé wọ́n sí ẹ mọ́ta ṣé inú ẹ̀ máa dùn ṣé ò fẹ́ kàn padà sí ilé ọkọ wọn ni ọdún mélòó ní tí Queen Naomi ti kúrò láàfin gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé ni kí Queen Naomi return sínú palace bọ̀ ẹ́ ní rárá ẹ fẹ́ kí Queen Naomi return sínú palace kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe tí Ọlọ́run bá ti parí iṣẹ́ gbogbo àwọn ẹ̀dá à ń ṣe lásán ni mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run Elédùmarè tó bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fúnra ara Ọlọ́run ló máa parí gbogbo ẹ̀ ní agbára Ọlọ́run ẹ̀yin èèyàn mi gbogbo àwọn gist tí a gbọ́ nìyí àwọn gist kan wà tó jẹ́ pé mi ò lè sọ lórí social media mi ì lè sọ àwọn nǹkan tá a gbọ́ ti pọ̀ jù so àwọn nǹkan tó yẹ pé mo lè sọ ni mo rọra ń sọ fún yín ẹ̀yin èèyàn lé Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o èmi mọ̀ pé láṣẹ Ọlọ́run Queen Naomi máa return sí inú ààfin kò dẹ̀ ní pẹ́ mọ́ torí gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe wọ́n rí support Queen Naomi rí support àwọn ẹbí kábíyèsí support wọn especially bàbá kábíyèsí àtàwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n support Queen Naomi ṣó ti yé yín yàtọ̀ sí support àwọn ẹbí kábíyèsí wọ́n tún rí support àwọn ọ̀rẹ́ bàbá Wẹ̀rin ńlá torí gbogbo wọ́n fẹ́ kán padà so èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ láṣepé àwọn nǹkan tí mo gbọ́ allegedly ni mo wá torchlight sí gbogbo etí tó ń gbọ́ mi lórílẹ̀‐èdè ayé mo kí yín ẹ káàbọ̀ sí Mashola Gist TV lórí channel a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀‐èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o ó ṣe pàtàkì fún channel wa ẹ má gbàgbé prize giveaway wa ó bọ́ọ̀lù náà ní July 15 á bá èmi àti yín láyé ẹ máa comment ẹ máa like ẹ máa share so that a máa lè mú yín fún prize giveaway ní agbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o ó máa sàn wá sí rere ayọ̀ ìdùnnú ìbùkún ìgbéga gbogbo ẹ̀ ló máa jẹ́ tiwa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.